Gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí pẹ̀kú dédé àkókò yìí níbikíbi tí ẹ ti láǹfààní láti máa wò mí láti máa gbọ́ mi. Ẹ kú ọjọ́ méjì mẹ́ta àbí o. Bí bá ti ń tóbi ọjọ́ méjì mẹ́ta tá àti rẹ ni tàbí gbọ́ rẹ ni ẹkú àti làákìrà ẹni. Àkàndọ̀ra Ìkòǹkò ló kọ́ mi. Àjàó àrò ni mi Awíkòǹkò asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá la bàbá ọlọ́rọ̀ ó ṣe. Àkàndá bójú ọ̀bá rí ẹnu kì í sọ. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ káàkiri kàkàkiri. Ọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀ ní dúníyà. Oríṣiríṣi nǹkan là ń bá pò lójoojúmọ́. Ntí ó ṣẹlẹ̀ tí ó mú ẹ̀mí wa lọ kọ́lọ̀ má jẹ́ ó ṣẹlẹ̀. Eléyìí tí ó ṣẹlẹ̀ tí ó ju agbára wa lọ kọ́lọ̀ má jẹ́ ó ṣẹlẹ̀. So lórí ọ̀rọ̀ ni àti Aláàfin òun náà ló gbé mi wá bí tí ọ̀gbọ́yìn kínú ìbàjẹ́. Inú mi dùn pé mọ̀ pé mi kì í dédé wá sóde lórí ọ̀rọ̀ bí kì í bá ṣe pópe ni sí àjọ tó nírònú. Ọ̀yọ́ náà ni bàbá tí wọ́n láwọn pè wá pé àwa o gbogbo ẹni tí ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ni àtàláàfin àwọn fẹ́ kó wọn papọ̀. Wọ́n lè mi ní kí n create platform kí n háàdì àwọn wọ́n háàdì wọn sí platform tán bá máa háàdì èèyàn kan bẹ̀ lọ́la ló kù wọ́n háàdì ẹnìkan kan bẹ̀. Kì í ṣe pé mo gọ̀ ọ́ mi ò gọ̀ ọ́ mo mọ tí mò ń ṣe. Oríṣiríṣi àwọn èèyàn ló pè mí Mr. Awíkòǹkò ẹni yẹn kàn fẹ́ mú yín lọ́wọ́ dání ni o káwọn ará bí ó lè láǹfààní àti máa fáyà. Mo ní kán má wọ̀rí mo ní mo mọ tí mò ń ṣe pé ìwà àti sí onítọ̀hún ọ̀jọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n bó bá wá fara pẹ́ bẹ́ẹ̀ ọ̀hù gbogbo orin ló ní bá ṣe ń kọ gbogbo òlù ló ní bá ṣe ń jó àìsìfẹ̀lẹ̀ kébò sí lọ́jọ́ dàbí ẹni pé bòsí ò ṣeé jó bàbá fẹ̀lẹ̀ kébòsí ìbòsí rẹwà ó dùn ún jó ìbòsí o ìbòsí ìbòsí o ìbòsí ìbòsí o ìbòsí ó dùn ún pọ̀. So bẹ́ẹ̀ bá gbàgbé ẹ rí i pé lẹ́yìn ìgbà náà ni mo ní àwọn ará bí ń tiwọn àdàbà tí wọn ò ná ní à ń kùngbẹ́ iná ń jó ẹyẹ oko ń lọ ni. Ìyẹn túmọ̀ sí pé àwọn ò sinmi. Ìmírí nírí pé ẹnìkan la kó àìsùn ọ̀ fún ká jẹ́ kí wọ́n ó jó tẹ́ wọ́n wá ń jó lọ ṣé ẹ gbàgbé mo wá ṣe kìlọ̀kìlọ̀ ń pé báwọn èèyàn ọba ti dúró wọ́n sọ̀rọ̀ padà lórí ẹ̀. Tẹ́ bá wò dáadáa yóò ti fẹ́ tó bí oṣù kan tákàndọ̀ra Ìkòǹkò ti dákẹ́ ń bẹ̀. Brother mi ìgbìyànjú the effort ó náà kó àpilẹ̀kọ sórí ìtàkùn Facebook wípé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ni lọ́yọ̀ọ́ tí wọ́n ń bu ẹnu àtẹ́lù àwọn ọba wa pé tán bá ti sinmi tí wọ́n sọ̀kò mọ́ gbogbo nǹkan tó ń ṣe nípa Aláàfin gbogbo ẹ̀ ló máa delete kúrò lórí social media lo and behold gbogbo ìsàní jòbì lẹ́rọ̀ bọ́bá kan tó ya ariwo a máa gbálé gboko bó ń bá ṣe bẹ́ẹ̀ mi ò lè ṣe bẹ́ẹ̀ n ò lè delete nada. So mo wá fáwọn èèyàn lásìkò
wọ́n yí padà wọ́n stop. Kàkà bẹ́ẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ sí pọ́ǹpù oríṣiríṣi irọ́ síta ni. Mo wá ní ọ̀dà bó ni ọ̀bá Soro kọ àti gbé ìgbé rẹ̀ kò yẹ kó yí nígboro ẹnu. Ẹ ń sògùn arẹmọ fún ni. Ká mọ̀ kọjá àyè ni ó lè gbọ́mọ òun pa. Mbóun ló sògùn arẹmọ. Bóyá nú àdó lójó sí ni, bóyá Soro ni yóò sì lọ fàájà padà. Ọmọ tẹ́ fi ń sakọ́sí ni ó sì já láìsí. Ńlá fi pẹ́ ni ọmọ àti wáyé ọlọ́dún gbẹ́gún ẹni ọmọ àti wáyé olùnàgún ni yọ́ máa ti lọ rẹ̀. Ìyẹn túmọ̀ sí pé níta bá fi jọmọdé lọ àìfihàn lọ́pọ̀ ọgbà bá gbìyànjú tá a fi hàn àní fi lé lọ. Bàbá fi lé lọ àní kọ bí ó ṣe lò ó. Ṣé wàá gbàgbé pé àkọ́dá oró kìí dàbí àdágbẹ̀yìn. Mo kí ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ ṣe ń wọlé. Wàhálà ti dààmú òní bà yín. Ọ̀rọ̀ bọ́ lẹ́nu Ọọ̀ni àtAláàfin lórí ọ̀rọ̀ supremacy. Kí lọ̀rọ̀ táwọn méjèèjì sọ? Kí l'Ọọ̀ni sọ? Kí l'Aláàfin sọ? Ṣé báwọn méjèèjì ṣe sọ̀rọ̀ yóò ròkun gbàgbé àìṣèfàwé góńgó. Ọ̀dà mo ti gbọ́ tí o. God bless you sir, God bless you ma. Sí ọ̀rọ̀ táwọn méjèèjì sọ like I said. Ṣé yóò rodò yóò lọ mú mi? Yóò jẹ́ kí ọ̀rọ̀ supremacy kó rodò kó lọ mú mi? Àbí yóò pọn kún ni? Yóò yanjú ọ̀rọ̀ ni àbí yóò tún dákun? Èmi kọ́ mo kọ́kọ́ gbé jáde. Àwọn ọmọ Ọ̀yọ́ náà ni wọ́n gbé jáde. Mr. Túndé Òkólì, God bless you. Ẹ kí mi káàbọ̀ pẹ̀lú sticker. Ẹ bá ń share program yẹn. Ẹ jẹ́ kó dá àwọn ibi tó yẹ kó dé. Ẹ bá mi pín. Ẹ jẹ́ kó rìn àjò tó yẹ kó rìn. Ká lè bá mọ̀ wípé àgbà tí ọ̀kẹ́rùn sọ̀rọ̀. Irú àgbà bẹ́ẹ̀ yóò padà kẹtàn sáré. Ẹ já dúró káwọn èèyàn bíi mélòó kan wọlé. Mo ń bẹ̀bẹ̀ ni ẹ bá mi pín program yẹn. Láàrin ìṣẹ́jú kan péré ẹ bá ń pín. Ẹ bá ń pín. So a gbọ́ ọ̀rọ̀ tí Aláàfin sọ, a gbọ́ èyí tí Ọọ̀ni sọ, a play fídíò láti clear ọ̀rọ̀. Ó wá possible kẹ́ẹ̀tì come across ẹ̀ rí tẹ́lẹ̀. Ṣùgbọ́n láti jẹ́ kí Ọ̀yọ́ mọ̀ wípé ọbọ̀ ugọ̀ tinú ọ̀bọ lọ̀bọ ń ṣe lọ́wọ́. Èkì ṣe pé bóyá ń tá sọ láàmọ́ o. Ọ̀rọ̀ kan tá sọ náà lẹ́lò lè tó dídí ìlú lọ́jà adákẹ́. Kẹ́mọ́ ní lọ́kàn páwà ní mọ̀dàrú àwa ń bá ṣe jẹ́. Àti wá fílẹ̀ pẹ̀lú èròǹgbà pé bàbá dàgbà ju bàǹtẹ́ onírù ọmọ ẹni là á bọ̀ fún. Bọ́yẹ kẹ́yìn èèyàn wọ̀nyí ó sinmi. But unfortunately orí tí ọjọ́ bẹ̀ sísàn ò ní yé tami sílá. Bí ìyà ò bá ti jẹ ní ìyà ń rí nǹkan kan panu lọ́wọ́ ni. Because
ẹni tó pè mí ń jò ní ń tó jẹ́ kí n mọ̀ wípé òkú ọ̀rọ̀ mi ń bà wọ́n dáadáa ni pé wọ́n ní ká sinmi ìtàn sísọ torí tá a bá wò dáadáa à ń expose ara wa fún ẹ̀yà míì ni mo wá ní kò sí ń tọ́kàn ẹ̀yà míì pẹ̀lú nǹkan tá à ń sọ bẹ́ẹ̀ ẹ̀yà míì bá dẹ̀ gbọ́ nǹkan tá à ń sọ àwa náà ń gbọ́ nǹkan táwọn ẹ̀yà míì ń sọ ẹni tó bá fọmọ ẹ̀ sílẹ̀ tí ọkọ̀ lọ́gbọ́n olóko ẹsìn ní ọba àyàn mẹ́bọ báwọn bá ti rí nírè páwọn ò lè báwọn èèyàn wọn sọ̀rọ̀ ṣùgbọ́n àwa tá a lá ń sọ̀rọ̀ nípa Ọọ̀ni our lineage a cool a gentle our understanding a fẹ́ràn ìjà a nílò ìjà ẹran tó mẹ́rẹ̀ ìjẹ́ lọ́jẹ́ gbẹ̀gìrì ọ̀sán in tó dé lóní àwárí òun ẹ̀ ń sọ̀kúta lóní la fi ṣe ló béèrè ìdàrọ́ padà sọ wá jẹ́ ìyàlẹ́nu pé àwọn èèyàn wọ̀nyí ó dàbí ẹni pórí ibi tán ti ń jẹun nù àwọn èèyàn kan sọ pé Awógóńgó tí ìbá ṣe pé torí ọ̀rọ̀ Aláàfin ló fi ń jẹun ó yẹ kó ti tó ìgbàdógójì àwa ti dákẹ́ ń bẹ̀. láàrin bí ọjọ́ bíi mélòó kan ẹ̀yin èèyàn mi lẹ́ẹ̀gbé ẹ̀ rí mi lóde àwọn tó rí mi wọ́n rí mi fírífírí ni èmi náà kọ́ o oge ọgàn la fi ṣe o software la ní á lò ó ńlá àrílò ńlá lò ní o jẹ́ kẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó rí ìta ń ṣe à ń láti drop ẹ̀. Base film God bless you sir mi ní wáńtì mo rí tíkẹ̀tì àbí stíkà tẹ́ra fún mi Mr. Wálé Ọláwálé Ọlá God bless you Mr. Taiwo Kazeem Abdulrahman Adéríbigbé God bless you God bless you sir. Now nítorí àkókò wa ọmọ Ọ̀yọ́ tó post nǹkan kí ló prompt mi kí ló gbé mi wá gangan ó post àwọn pictures ó wá back ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ó pe title ẹ̀ ní The Royal Lineage of Power Odùduwà tó Ọ̀rànmíyàn tó Ṣàngó tó Aláàfin Ọ̀wọ́ Adé Ọ̀yọ́ would not bow. Mo nígbàgbọ́ pé ẹ̀yin èèyàn mímọ̀ pé wọn ò ní fi kún nǹkan kan ń dẹ̀ ní yọ kó ń bẹ̀ tí n bá fẹ́ yọ kó ń bẹ̀ bóyá kí nǹkan má bàa bàjẹ́ tàbí kó má bàa da nǹkan rú ni mo ṣe máa yọ kúrò ń bẹ̀ bó ṣe title ẹ̀rín yẹn o kódà wọ́n ṣe graphic design láfún ni so wọ́n ya picture Odùduwà tiwọn wọ́n ya tọ̀rànmíyàn tiwọn wọ́n ya ti Ṣàngó wọn wọ́n á fi picture Aláàfin Ọ̀wọ́ Adé síbẹ̀ Ọ̀yọ́ would not bow ok kò sí wàhálà wọ́n gbé picture Ọọ̀ni síbẹ̀ wọ́n kọ abọ́rẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n gbé picture Aláàfin Ọ̀wọ́ Adé síbẹ̀ wọ́n kọ ọba ilẹ̀ Yorùbá wọ́n wá gbé picture ọba Lámídì Adéyẹmí bẹ̀ wọ́n kọ the king that lived history òun lélẹ̀ o ẹ mọ̀ pé mi ò kí ń parọ́ mi ìdẹ́ mú kan mọ́kan láyé mi ìdẹ́ jẹ̀jà ibi àwọn á gbé picture ilé síbẹ̀ Aláàfin ni àgbà ọba mo rí pẹ́ẹ́rì yẹ̀yàn mi rí so kẹ́ ẹ lè mọ̀ wípé àkàndọ̀rọ̀ Awíkóńkó kì í jìjẹ̀ bì bí ọba dẹ̀ ní nítòsí ẹ̀sẹ̀ kì í déédéé sẹ́ so àpilẹ̀kọ tán fi bẹ̀ lélẹ̀ yìí gbogbo ọmọ káàrọ̀ òjíire ẹ bá mú kàlẹ̀ tó ẹmu tọmọ ẹmú Táìkú ti ṣe baálẹ̀ lọ́rọ̀ Aláàfin àná ni wọ́n ló ṣe ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú oníròyìn title tí wọ́n fún Ọ̀yọ́ province was constituted on January 14, 1914
and Ife and Ijesha were all under Ọ̀yọ́ province. Ká sọ wípé nísìnyí o ní Ìbàdàn North local government tàbí Ìbàdàn Central ni ọba wa Rashidi Ládọjà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wà. Káwa ní torí pé ní the same local government yẹn àwọn ọba míì tó bá wà ń bẹ̀ ẹrú Olúbàdàn ni wọ́n, àbáwọn ò kì í sọba, àbáwọn ò ní tàn tiwọn, eléyìí ó kéré. Now, an excerpt from the interview granted by His Imperial Majesty Ọba Dr. Lamidi Ọláyíwọlá Adéyẹmí III, CFR, JP, LLD, the Alafin of Ọ̀yọ́. Question: how would you describe your relationship with other prominent Obas in Yoruba land? Alafin: very, very cordial. But there have been some controversies concerning supremacy. You see, the issue of who is supreme among the Obas is a 20th century phenomenon. Ẹ̀yin náà ti come across ẹ̀ rí. Now, no Oba can say he is greater than the Alafin. Up till now, there is no Oba who has come out to make such claims. They only use surrogates. If any Oba wants to attack the Alafin, he uses a baale or another inconsequential element to do that. Whereas the Alafin has come out openly to say he is the head of the Yoruba Obas, and nobody has controverted that. Ngbà tá sọ́njọ́ ní pé project lọ́yọ́ ń gùn lé, project l'Aláàfin Ọ̀wọ́ Adé ń gùn lé, ntí bàbá bá ń lẹ̀ ni bàbá tẹ̀lé. Téèyàn bá wá ká wá sọ pé èèyàn bá project kan lẹ̀ tẹ́ni ò dẹ̀ nígbàgbọ́ nínú project yẹn tàbí tí ò ní interest, èèyàn máa ń ṣẹ̀fẹ̀ sẹ́gbẹ́ kan yóò ní project tiẹ̀. Ló fi jẹ́ pé bíjọba kan bá ń bẹ lórí àlééfà tí wá ń ṣàwọn kankan lọ tó ṣe dé làjì, àwọn ìjọba kan á máa dé wọ́n gbà sẹ́gbẹ́ kan ni o, wọ́n á ní ìṣe project tàwọn, wọ́n gbọ́n project tiwọn gbọ́. Lóòótọ́ àmọ́ sọ wípé kò sí continuity ló fà á. Bí ó dẹ̀ yẹ kí continuity ó wà ńlá fi pé àbùlẹ̀ ní má sọ tọ́jọ́, ẹni tí ò tọ́jú àbùlẹ̀ yóò sì rẹ̀ ló fọ aṣọ. À ń sọ̀rọ̀ nípa continuity. Bí ó ké o bọ́yọ̀ ṣe wà o, b'Aláàfin Ọ̀wọ́ Adé ṣe wà o, ó yẹ kó gùn lé ntọ́ bá ń lẹ̀ láàyè kan nù. Ntí Aláàfin Ọ̀wọ́ Adé bá ń lẹ̀ lọ ní Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì bá ń lẹ̀, ṣùgbọ́n ní Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì ohun ògùn lé ntọ́ bá ń lẹ̀, project mi ló open. Tó dáa ìjà ló ń bá lẹ̀ o, àlàáfíà ló ń fẹ́ tòun. Ọ̀ní dẹ̀ bẹ̀rẹ̀ sí ní harmonize pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìlú, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Àwọn tó jẹ́ ọ̀tá, àwọn tó gbógun tí kò gbógun tì wọ́n, kò sí ní Olúwa gbógun tí àwọn tí ń gbógun tì mí, fìjà fáwọn tí ń bá mi jà. Ó ṣe é ní jẹ́ ń bá àwọn tí ń gbógun tì mí rẹ́, kí wọ́n lè jẹ́ ń ráyé ṣe, kí wọ́n lè jẹ́ ń ráyé gbé, kí wọ́n lè jẹ́ ń ráyé lò, kí wọ́n lè jẹ́ ń gbádùn ayé. So now ńgbà tó yọ wá láwọn ò sinmi, tí ò sì sọ́gbà àlùmọ̀kọ́rọ́ yín, tí ò sọ́nà àbáyọ, tí ò síbi tán fẹ́ gbọ́rọ̀ ń gbà jù pé kí wọ́n gba kámú lọ. Àìgbá kádàrá tí mú ní gba kodoro ní ń tẹ̀ lọ́yọ̀ọ́ báyìí. Èmi mọ̀ wípé Aláàfin Ọ̀wọ́ Adé ní grace and opportunity láti sọ fún personal assistant wọn lórí ètò ìròyìn àtọ̀rọ̀ tó jẹ máràlú pé gbogbo àwọn tó wà lórí social media kó search lórí social media, gbogbo àwọn tó wà lórí social media tí ń sọ̀rọ̀ wọ̀nyí kọ́kọ́ ṣàn wọn.
ṣùgbọ́n bó bá ti jẹ́ pé nǹkan tí wọ́n ń ṣe ó tọ́ba lọ́rùn, ọba máa gbóríyìn fún wa ni, iṣẹ́ ó sì máa tẹ̀síwájú. tó àwọn ò pé kí iṣẹ́ ó máa tẹ̀síwájú, ṣùgbọ́n tí máa tẹ̀yìn rẹ̀ yọ, bó bá tẹ̀yìn rẹ̀ yọ, kẹ́nìkan kó má sunkún o, kẹ́nìkan kó sì má pariwo. ṣe hàn pé kò dùn mí ẹ̀kan là á wí, bó bá ti ń di kò dùn mí láìmọye ìgbà, ó dùn tọ̀hún. ìgbà tíjọ́ bá yọ ọmọlúàbí ní kú lójú agbo, ọmọ ọsàn ni yóò sì kó pọ́npọ́ bá mọ̀mẹ́ ẹ̀. bí ó bá ti sèso lórí igi, kò sẹ́ni tí ó lẹ̀ kó sí. bí èso bá ti wà ń bẹ̀, kó máa retí òkò. so now Aláàfin ní àwọn ti jáde láti sọ pé àwọn làgbà ọba. kí ni mú èèyàn rí rẹ̀ gẹ́gẹ́ bí àgbà? because àwọn aráalé ní pé ẹni tó kù lágbà nù lè rèé. ńgbẹ́ ẹni tó kù lágbà bá ti ń pé èmi làgbà o, ó túmọ̀ sí pé àwọn èèyàn ò rí lágbà, ṣùgbọ́n ó fẹ́ jẹ́ kí wọ́n rí òun lágbà. kálukú ọmọ ńlọ́dà bàbá àtìyẹ́ ẹ̀ mọ̀. so if you go to Sir Lugard's political memoranda in 1917, he detailed the hierarchy of all the traditional rulers in the north and the south. so yóò wù wá láti rí Sir Lugard's political memoranda tọdún 1917. mo gbéṣẹ́ fẹ̀yìn èèyàn mi tó wà ní United Kingdom, ẹ bá ń wọnú àkàtà fún wọn. wọnú àkàtà fún wọn. ẹgbẹ́ ọkọ rẹ̀ dáadáa o, Sir Lugard's political memoranda ọdún 1917 ni wọ́n kọ, gẹ́gẹ́ bàbá yẹn ṣe sọ. To write it, okay, he detailed the hierarchy of all the traditional rulers in the north and the south. Àfẹ́ wo báwo náà ṣe detail ẹ̀. My father or my grandfather was not there to influence Lord Lugard to write it. If you say Johnson had bias for Oyo, go and see C.R. Niving, who stated unequivocally and authoritatively that the Alafin is the supreme Oba in Yoruba land. Ibi tí ìyẹn ti wáyé kò yé mi, kò yé ẹ̀yin náà. Kí ló dé táwọn máìkì yìí ń lọ tán bọ̀? ń bọ̀ o. ok, torí bí kan bá fèèlì, èmi ò rí bí píìkì ẹ̀. Mọ̀ tó dé tán fi ń lọ tán fi ń bọ̀ o. Bóyá nẹ́tíwọ̀kì ni o. Okay, so like I said, bàbá Aláàfin àná ní bàbá àwọn ò sí ń bẹ̀, bàbá àwọn ò sí ń bẹ̀ láti sọ fún Lugard pé bí ó ṣe yẹ kọ́kọ́ rèé àbí bẹ́ẹ̀ kọ́. Go to Johnson, see the treaty signed by the Alafin in 1881 stating, I, Adeyemi I, Alafin of Oyo, King of Yoruba land. To the best of my understanding, a ti yanjú èyí sẹ́yìn. Ṣùgbọ́n Ọ̀yọ́ ò dogun kógún, wọn ò lè sinmi ìtàkìtàn. Gbogbo nǹkan yóò relevant mọ́ o, but torí pé wọ́n ní point tán fẹ́ proof, wọn ò ní já mi lórí ẹ̀ o, wọn ò ní sinmi lórí ẹ̀. So mo á rí pé everyday ni wọ́n fi ń pump nǹkan síta, ṣùgbọ́n tá a mọ̀ tá a fèsì sí mọ́. Ṣùgbọ́n láti fẹ́ ṣe ilé mọ́lẹ̀ à ń láti fèsì sí. Now only go to Johnson, see treaty signed by the Alafin àti sọ yẹn, àti mú treaty jáde àṣọ gbogbo ẹ̀. In his letter to the British in 1881, during the intermacing wars, he wrote, Hi, King of the Yoruba land. Ta ni ẹ? Ta ló ń play bẹ́ẹ̀ yẹn?
I, King of the Yoruba, there is no dispute over that. I have challenged them to a debate at least for 10 minutes. But they have run away because the facts are there. Somebody wrote recently that the first settlement was ruled by the first Alake. Do you believe that? That the first settlement of Yoruba was established by Alake, who was established in 1830. Question: do you believe the history of Yoruba started in 1830? Alafin, the first Alake in Abeokuta Okunkenu, was a Sagbua, a chief of Alafin. Go to the book, Egba and Her Neighbors. To God be the glory. Egba and Her Neighbors. Ó wà lọ́wọ́ mi. Ọwọ́ mi ti tẹ ilé yun. Written by an eminent professor of history, Professor Saburi Biobaku. Page 15, he wrote that the Egba forest laid within the remotest part of the Alafin Empire, and how the Alafin superimposed his authority over the Alake and all other Egba traditional chiefs is acknowledged. Ìyẹn túmọ̀ sí pé Alake ìgbà náà, torí ibi tí Ẹ̀gbá wà ní ìsìn kọ́ lè Ẹ̀gbá wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Alake ìgbà náà ibi tó ń kọ́kọ́ tẹ̀dó sí ó lè jẹ́ surrounding Aláàfin, kì í ṣe ibi tí Ẹ̀gbá wà ní ìsìn. So tá bá wá ń sọ̀rọ̀ nípa Aláàfin, à ń sọ̀rọ̀ nípa, tá bá ń sọ̀rọ̀ nípa Ọ̀yọ́, à ń sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ Empire. Because Ẹ̀gbá eléyìí ti wà síwájú Ọ̀yọ́ Àtìbà. Ká sọ pé 1830 ni wọ́n bẹ̀rẹ̀ Ẹ̀gbá eléyìí. Wọ́n bẹ̀rẹ̀ Ọ̀yọ́ Àtìbà ní 1837. Mọ́ 1838 bámbá ń lọ. So túmọ̀ sí pé Ẹ̀gbá senior Ọ̀yọ́ Àtìbà. Ẹ̀gbá lójú òpó tí wọ́n ń tọ̀ ju Ọ̀yọ́ Àtìbà lọ. Ẹ̀gbá ló lórí ju Ọ̀yọ́ Àtìbà lọ. Ẹ̀gbá sarajọ ju Ọ̀yọ́ Àtìbà lọ. Ọ̀yọ́ Àtìbà lọ kẹran mérò kí ló lè bá a pọ̀ torí agbára tó fẹ́ gbà. Àwọn Ẹ̀gbá ni wọ́n sùjọ sójú kan. Lọ́jẹ́ kéde wọn jọra, lọ́jẹ́ kéde wọn bára mu, lọ́jẹ́ kí wọn bára mu, lọ́jẹ́ kí wọ́n máa lọ́mẹ̀lọ́mẹ̀lọ́. So now go to the salary scale of all the Obas in 1938. The record of the pay slips is in the palace here. Gbogbo àná la rí. Ibi tá dé conclude sí ni pé iye tí wọ́n san fún ọba kọ̀ọ̀kan ó túmọ̀ sí pé honestly sir, ó túmọ̀ sí pé iye okòwò tí wọ́n ń rí, iye ọjà tí wọ́n ń tà fún wọn, iye mọ̀lá tí àwọn òyìnbó ń jẹ lọ́dọ̀ wọn náà fi ń san padà. Allocation tí federal government Nàìjíríà ń pín sí gbogbo state ẹ̀rẹ̀ èwo láti bẹ̀rẹ̀ dópin kò papọ̀ rí. Kọ̀dẹ̀sẹ̀ tó query kí ló dé tí tọ̀dọ̀ wá fi kéré sí tọ̀dọ̀ àwọn kan. Torí federal government ó sọ fún pé resources tá ń rí ń bẹ̀ ó ju tọ̀dọ̀ yín kílẹ̀ yín tà fún wa. Nínú àwọn ìlú tó kéré, Èkìtì ń bẹ ń bẹ, Ọ̀ṣun ń bẹ ń bẹ. Kí wọ́n generate l'Èkìtì, kí wọ́n generate l'Oǹdó, kí wọ́n generate l'Ọ̀ṣun internally. So likewise bó ṣe rí láyé ìgbà náà nù. Báwọn òyìnbó ṣe ń rí owó, bọ́n ṣe ń bá wọn gbowó, wọ́n bá wọn gbà sákọ́lẹ̀, rán àwọn ajẹ́lẹ̀ kí wọ́n bá wọn gbowó orí, bọ́n ṣe ń rówó orí gbà á sí ni wọ́n ṣe ń san padà fún àwọn ọ̀gá àwọn tí ń bá wọn gba owó, èyàn àwọn ọba. So eléyìn ìṣe kàrámọ̀ kì í ṣe torí pé yẹn ńlá fi wá morírun wa, láàfin mẹ́tọ́ jẹ́ baba lọ́mọ wá gọ̀gọ̀gọ̀ ní ọ̀wá dábàá bẹ́ẹ̀ mọ̀mọ́. So now Oyo province was constituted
On January 14, 1914, and Ife and Ijesha were all under Ọ̀yọ́ province. Bàbá gbéjọba kalẹ̀, ibì kan lágbè kalẹ̀ sí. Gbogbo ìlú tí ń pariwo àwọn fẹ́ state lónìí, wọ́n ó ti fi síbẹ̀ ibi tí wọ́n fẹ́ fi ṣe capital. Lọ́ṣùn state lónìí, torí pé Òṣogbo ni capital, lọ́sí mi pé Àtaọ́jà Òṣogbo ló lórí ọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Àkúrẹ́ ni capital, dọ̀sí mi pé Déjì Àkúrẹ́ ju Òṣèmọ̀wé Oǹdó lọ, dọ̀sí mi pé Déjì Àkúrẹ́ ju Ọlọ́wọ̀ lọ. Because point tán fẹ́ proof kò yé wa, kò dẹ̀ sọ̀rọ̀ nu point tán fẹ́ proof, torí gbogbo ẹ̀ ló ní lànà àtètò. Ìbóríbì kan gẹ́gẹ́ bí central, níbi tán ti ń rọ́jà rà dáadáa, tán rọ́jà tà dáadáa, tán rókò owó ṣe dáadáa, ńbẹ̀ náà ni wọ́n fi ẹ̀ka wọn sí. Ìyẹn kìí ṣe torí pé bóyá Ọ̀yọ́ tóbi jà wọn tó kù lọ, tàbí Ọ̀yọ́ lajú jà wọn tó kù lọ, tàbí Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ ló dàgbà jù àbí àgbà ọba. Kò sí ẹni tí ó gbé business kalẹ̀ tí ìṣebi tọ́jà rẹ̀ ó ti tà ni ó gbélé iṣẹ́ sí. Ṣé ẹ lè lọ dá okòwò pure water alẹ̀ lábúlé ko lóko nínú oko? Mi ì jiyàn láyè sìn tán bá kiri pure water dábà. Ìwọ̀n láyè ìgbà tá a bẹ̀rẹ̀ sí lọ oko, kẹ̀kẹ́, ọ̀kadà, machine náà fi máa ń gbé búrẹ́dì wá. Kò sẹ́ni tí ó dá lè ṣe búrẹ́dì lẹ̀ lóko. Èèyàn mélòó ló fẹ́ tà fún? Èèyàn mélòó ní jẹ búrẹ́dì lóko? Ẹni tí ó fi súná, tí ó gùnyán jẹ, àwọn tí ó ròmàlà, tí ó sàmà, tí ó ṣe èlùbọ́ gàrí, àwọn tí wọ́n ṣe èlùbọ́ ẹ̀gẹ́, tí wọ́n ṣe èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀, tí wọ́n ṣe èlùbọ́ iṣu. Àwọn iṣu tán bá bẹ kù, wọ́n ó tún fi ṣe èlùbọ́. Sáwọn eléyìí ni ó ra búrẹ́dì jẹ lórí ẹ̀. So exactly bó ṣe rí ńgbà náà nù. So now, bàbá ní for purpose of effective administration. Ẹ gbọ́ o, for purposes of effective administration. Kì í ṣe for supremacy reason. Àwọn náà ló state ẹ̀ sí for purposes of effective administration, kó lè rọrùn fún wọn tán láti ṣèjọba lé lórí. Ọ̀yọ́ province was broken down into 3. Namely, Ọ̀yọ́ division of Ọ̀yọ́ province, Ìbàdàn division of Ọ̀yọ́ province, and Ifẹ̀-Ìjẹ̀ṣà division of Ọ̀yọ́ province. Kí wá ní ó túmọ̀ sí pé Ifẹ̀ wà lọ́ndà Ọ̀yọ́. Wọ́n pín mẹ́ta, Ifẹ̀-Ìjẹ̀ṣà láti ń jẹ́ dọ̀la. Ifun bá ṣe wà lọ́sùn yìí, Ifẹ̀-Ìjẹ̀ṣà là ń jẹ́, Ifẹ̀-Ìjẹ̀ṣà senatorial district. Bá a ṣe ń lò látayébáyé nìyẹn títí dòní. So now, ṣé yẹn wá ti túmọ̀ sí pé Ifẹ̀ àti Ìjẹ̀ṣà wà lábẹ́ Ọ̀yọ́, Ọ̀yọ́ Ìwó ń bẹ, sọ́yọ́ tó dé lẹ́yìn ní Ifẹ̀ àti Ìjẹ̀ṣà wà lábẹ́ wọn? Okay o. And principal obas in these areas were designated district heads. Kí ló dé tí wọ́n wá designate Aláàfin kó wá head Ìjẹ̀ṣà, tàbí kó wá head Ifẹ̀, tàbí kó wá head Gbọ̀ngán, tàbí kó wá head Ìkirè? Point táwọn yẹn fẹ́ prove kò yé mi. In Ìbàdàn, the Olúbàdàn was the district head of Ìbàdàn. Ọọ̀ni was the district head of Ifẹ̀. So what are you now talking about? Níbo náà ti wá wà lábẹ́ yín? Ọ̀ràngún was the district head of Ìlá and Ọ̀wá was district head of Ìgbómìnà. The Alafin was the paramount head of the whole province in ranking. Láyé ìgbàwo láago mélòó táǹtò bẹ́ẹ̀? Kò ṣẹlẹ̀ rí. Aláàfin ò district head nǹkan kan gbogbogbò rárá kò wáyé rí. Tó bá wáyé inú ibi tó ti wáyé, mo challenge ẹ̀yin Ọ̀yọ́, ẹ mú jáde fún wa.
inú ibi tó ti wáyé kì í sẹ́yìn lẹ́ẹ̀sẹ̀ lọ fọwọ́ kọ́ o ẹ̀já rí ipò jáde ipò wà ní archive pé Aláàfin ni district head. The Alafin was the paramount head of the whole province, and in ranking the Aremo, who was the crown prince of the Alafin, was the district head of Oyo province. 20 district courts were opened for the 20 districts in the province, and the Alafin never sat in any of the district courts but at the court of appeal over the 20 district courts. ẹjá béèrè lọ́wọ́ Ọ̀yọ́ pé nígbà t'Aláàfin wá jókòó sí court of appeal kásì ẹ̀ pé lóòótọ́ ni ẹjọ́ wo ni wọ́n gbé wá látọ̀yọ́, ẹjọ́ wo wọ́n gbé wá láti Ìjẹ̀ṣà, ẹjọ́ wo wọ́n gbé wá láti Ilé-Ifẹ̀, ẹjọ́ wo wọ́n gbé wá látẹ̀gbá, ẹjọ́ wo wọ́n gbé wá láti Ìjẹ̀bú, ẹjọ́ wo wọ́n gbé wá látọ̀tà, ẹjọ́ wo ni wọ́n gbé wá láti Oǹdó, ẹjọ́ wo wọ́n gbé wá láti Èkìtì tó jẹ́ p'Aláàfin lọ́sọ̀ọ̀fẹ́ yóò wá láti mọ̀ bó bá jẹ́ pé lóòótọ́ o Aláàfin wọn fi ṣe district head o gbogbo wọn o àbí paramount head gbogbo wọn. Ọ̀yọ́ parọ́ ju nǹkan míì lọ. Aláàfin ni district ni paramount head kò dẹ̀ jókòó sí kóòtù kankan tán kírètì rí. Meanwhile wọn inú kóòtù tán tó ti ń head náà gbà lọ́wọ́ ẹ̀ náà gbé fún Bọ̀dé Thomas. What are you talking about? kí ló yẹ tí rọ́bà yìí ń jẹ́ báyìí? Ogún tẹ́ ẹ fẹ́ jẹ tẹ́ ẹ lérí jẹ tẹ́ ẹ kàn tanra yín tẹ́ ẹ kàn parọ́. When there was a problem between Ife and Ijesha, ìyẹn náà máa fẹ́ reverse. Sir John Macpherson asked the Aláàfin to intervene. Ńgbà tọ́rọ̀ wá ṣẹlẹ̀ láàrin Aláàfin Olúbàdàn àti Ṣọ̀ún. Ta ni gómìnà àgbà náà pè? Ta ló wá bá? Kì í sọ̀rọ̀ ní àtọwọ́ Ọbọ̀kun ni. Yorùbá ní bẹ́ẹ̀yàn méjì bá ń jàjàkú akátá ẹnì kẹta ni ó làjà. Wọ́n tún wá ní àìsí ẹnì kẹta lèèyàn méjì fi jàjàkú akátá. Bẹ́ẹ̀yàn méjì bá ń jà ẹ̀ńtọ́ bá rí pó súnmọ́ wọn tàbí tó sì kẹta náà lápè pé báwọn èèyàn yìí sọ̀rọ̀ àwọn èèyàn ní báwọn sọ̀rọ̀ náà ó sọ fún wọn pé jà ò yẹ ọmọ èèyàn náà ó. So now as the Alafin to intervene, the Alafin sent Ààrẹ ìlú Gbohùn and Alápinni and the number of Ọ̀yọ́mèsì to go and adjudicate. The boundary fixed by Alafin at Ẹnu-Ọwá still subsists till today. Aláàfin kọ́ ló pin bẹ́ẹ̀. Ìjọba àsìkò ìgbà náà lọ dá sí ni wọ́n parí ẹ̀. Because Aláàfin ò ní authority lórí Ilé-Ifẹ̀ rí débi tí ó wá pàṣẹ pé bẹ́ẹ̀ ṣe rìn rè o bẹ́ẹ̀ ṣe ṣe lélẹ̀ o irọ́ bọ̀yọ́ jẹ́. Ìjọba àsìkò ìgbà náà ló sọ pé ibi ní kẹ́ ẹ fi sààlà. To be specific, there were insinuations that the old Oyo state had to be split into two, Oyo and Osun, because of the supremacy right between you and the Ooni of Ife. Alafin ń béèrè lọ́wọ́ Alafin, I would not know the inner workings of government, but I want to tell you this, politics brought out the Ooni. Politics brought out the Ooni. Can you imagine that? Ẹ wá béèrè pé politics ọdún wo? Wọ́n ní lọ́dún 1937 tán bẹ̀rẹ̀ meeting wọn lọ́dún 1903 tí Aláàfin kọ́kọ́ jáde politics wo ló wà láyé ìgbà náà? Tálàfin ló bá wọn dá síjà Àkárìgbò rẹ̀ mà Àtẹ̀lẹ́pẹ̀. Politics wo ló wà ńgbà náà? Because as far as I'm concerned 1903 wọn ò tí ì bí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ 1909 ni wọ́n bí.
So now Alafin tẹ̀síwájú ó ní there are so many things we cannot cover in the course of this interview. Like I told you, the question of whether the Alafin is supreme is a 20th century phenomenon. When Awolowo emerged the premier of the old western region, that was when the government propped up the Ooni. Àtúnwá béèrè ní 1937 tẹ́jókòó pàdé lọ́balọ́ba lọ́yọ̀ọ́ fọ́tò yín wà Ọọ̀ni ló preside ńgbẹ̀ẹ́sẹ̀ ńbàdàn Ọọ̀ni ló preside ńgbẹ̀ẹ́sẹ̀ ńbẹ̀ní Ọọ̀ni ló preside ńgbẹ̀ẹ́sẹ̀ ńjẹ̀bú Ọọ̀ni ló preside ńgbẹ̀ẹ́sẹ̀ lẹ́gbàá Ọọ̀ni ló preside ńgbẹ̀ẹ́sẹ̀ ńlẹ́fẹ̀ Ọọ̀ni ló preside. Sáwọn Awólọ́wọ̀ náà wọ́n ṣe bẹ́ẹ̀ 1937 1938 1939 1940 1941 ilẹ̀ yìí kápò. Sọ́ọ̀ni náà ló fà á àbí ṣé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ náà ló gbàgbára fọ́ nígbà náà. Bàbá ńlá tí wọ́n jáde kúrò láàfin ńgbà tó ní lọ sékòó Ọbáfẹ́mi Awólọ́wọ̀ náà ló fà á ló ní kán ó jáde kúrò ńbẹ̀. Àbí bàbá yín lọ sọ fáwọn èèbó pé ọ̀rọ̀ oyè ọba jíjẹ kọjá agbára òun Ilé Ifẹ̀ ní kẹ́ ẹ máa lọ nígbẹ̀ bàbá òun wà bàbá òun ló lè yanjú ẹ̀. Ọ̀yọ́ ẹ̀yẹ parọ́ mọ́ o. Okay, and the only way they could do it successfully then was to get rid of the Alafin, which they did by deposing the Alafin, and Ooni Adesoja Aderemi on August 8, 1960 was appointed the governor of the western region. The governorship thing was to give leverage to a man who never founded any empire. Ọ̀rọ̀ empire ni ó pa yín, ọ̀rọ̀ empire ni ó destroy yín, ọ̀rọ̀ empire ni ó bà yé yín jẹ́ kàn yín. Bẹ́ẹ̀ bá sinmi lórí láti máa promote dead empire. Empire ti kúregbé empire ti sùn. Nbi empire gan ti lùgbà gan ẹ lè lókè mọ́. Ọgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n ní Aláàfin rán àwọn èèyàn lọ síbi empire sí empire wọn. Bóyá fẹ́ kó padà sílé. Bóde bá lè mọ ilé náà nílé mọ́ padà sí. Kọ̀rẹ̀ sígbà tí èèyàn délé tí ò rí lédè a jẹ́ pé ìpínlẹ̀ Kwara lẹ tún padà bọ́ síhùn ẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ́. Kò síjà láàrin ẹ̀yin àti Ṣọ̀ún mọ́, kò síjà láàrin ẹ̀yin àti Olúbàdàn mọ́, ẹ̀yin àti Emir Ìlọrin lẹ́jọ́ ọmọ ọkọ ọmọ lùpọ̀ bọ́. Gàmbàrí pa Fúlàní kúkú lẹ́yìn méjèèjì kò sẹ́jọ́ ńbẹ̀ ìran kan náà ní Kàún gan ní Gàmbàrí ọmọ húkùhúkù àtùbàrí bá àti tápà gbogbo ẹ̀ mọ́ra wọn Ọlọ́run ràn yín lọ́wọ́. So wọ́n wá ní wọ́n gbé governorship fẹ́ni tí ò kì í ṣe tí ò ní empire. Ṣùgbọ́n Ọọ̀ni Adéṣọjá Adérẹ̀mí was educated. Aláàfin mélòó ló kàwé ńgbà náà tí wọ́n fi hàn jẹ governor kí lè exposure wọn. Kí lè exposure wọn. And again gbogbo ayé mọ ibi tó rírun gbogbo ọmọ káàrọ̀ òjìrè wa Fulani people àbí. When they organized the traditional rulers forum in Abuja, Yoruba Obas were ridiculed. They put all the emirs on the first row and put Yoruba Obas, including the Ooni, on the second row. When I came in, I asked for my seat and they wanted me to go and sit at the back. I just removed one of the tags and sat beside the Sultan of Sokoto. Ẹnikẹ́ni tí bá ti ń jà sáàyè kò tọ́ sáàyè yẹn. Àwọn ọ̀jọ̀gbọ́n ní tó bá lọ sí òde àríyá wọ́n jókòó sọ́wọ́ wájú ẹ̀yìn ni kó jókòó sí. Torí gbà tá darí ètò ọba bẹ̀rẹ̀ program tí ọmọ wa pé ẹjọ́ o afẹ́bẹ̀yìn bàbá wa yìí mọ̀mọ́ wa tẹ́ jókòó sọ́wọ́ wájú yìí àwọn àlejò kan láfa ìyẹn lẹ̀ fún ẹjọ́ torí Ọlọ́run ẹ bá bọ́ sí síìtì kẹrin síìtì karùn-ún lẹ́yìn tẹ́ẹ̀ ní lè ráàyè jókòó sẹ́yìn síìtì ibẹ̀ gan mọ́.
gbogbo nǹkan kan náà fi jàgídíjàgan ṣe. Ọọ̀ni will never sit níbi tí wọn ò fi táàgì orúkọ wọn sí. kàkà bẹ́ẹ̀ Ọọ̀ni ọ̀yà ní jókòó rárá, Ọọ̀ni ọmọ lọ ni. ntọ́ ni ó fi máa yọ táàgì kúrò lọ gbága síbi wọn ò gbága ẹ̀ sí. Ọlọ́run ní yan ni sípò, Ọlọ́run ní fìyàn so lórí. Yorùbá lágbà tí ń fọ́ ní káà láì lówó lọ́wọ́ ẹbí pákó ajá ní gbó. wọ́n wá ní bàbá bọ́lọ̀hún ò bá pe ní bàbá àyí gbìyànjú ṣe bí àgbà. ẹ̀ ń bá ní kánjú mọ́ wọ́n kánjú gbàgbé olúwa rẹ̀ náà ni, kò ní sí respect fún tọ̀hún. àti a àti b látìgbà tí Aláàfin ti wá gbàgà kúò tọyọ táàgì kúò nǹkan kan sí wọ́n pọ́n létò Ọọ̀ni ní national látìgbà náà lọ. ṣé wọ́n respect ẹ̀ bí Ọọ̀ni? ṣé wọ́n respect ẹ̀ ju Ọọ̀ni lọ? ṣé wọ́n torí ẹ̀ fẹ́ ṣe nǹkan ní national kí wọ́n pe Aláàfin instead of Ọọ̀ni? gbogbo àwọn nǹkan tí ò dùn máa Ọ̀yọ́ nù lélẹ́yìí kò dẹ̀ sẹ́ni tó lè tuntun. bí kádàrá ṣe tó nù, bọ́lọ́run bá ṣe tó nù, bí ìpín ṣe tó nìyẹn. ẹgbẹẹgbẹ̀rún Aláàfin kan ò lè tuntun. àwọn ọmọ Ọ̀yọ́ kan máa sunkún lórí social media náà ni. ariwo wọn ò ní hu tẹ̀tẹ̀, kò dẹ̀ ní change anything. Alright. So under the Clifford Constitution in 1922, 2 Obas represented the whole of Nigeria at the Legislative Council, the Sultan of Sokoto and the Alafin of Oyo. The Alafin represented the entire South in Lagos. Lọ́dún wo ni, láàkó wo ni, 1922. Yóò wù wá láti rí under the Constitution of Clifford, under the Clifford Constitution in 1922. Clifford Constitution 1922. Ẹ̀yin tẹ́ wà ní UK ẹ ràn á lọ́wọ́, ẹ bá wa yí ákàì fún wọn wò. Ṣé bó ṣe wà ń bẹ̀ nu? Báláàfin bá lọ represent South West, that means Ọọ̀ni lọ́ràn lọ. Torí pé Ọọ̀ni Ọọ̀ni ọ̀rá yìí láti máa jáde. Èèyàn gbọ́dọ̀ lọ́mọ tó lé yóò bá nítorí ká lè rómi pòǹgbẹ la ṣe gbèjò. Kéèyàn ó lè rọmọ ránṣẹ́ ní ṣe bímọ. Àìsí ìlọ́kọ́lẹ̀ àfọwọ́kómi. Ìrọmọ tó yẹ kí n mọ lọ́mọ bímọ tó yẹ kí n ránṣẹ́. Kí mi gan tún máa da pápá ara káàkiri. Báláàfin bá represent ilẹ̀ Yorùbá ń gbà náà, Ọọ̀ni lọ́ràn. Ó lọ jẹ́sẹ̀ bá bẹ́ẹ̀ ni. Kò dẹ̀ sẹ́ni tí ó pé ó ṣe ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n nítorí pé ìran ọ̀dàlẹ̀ ńlọ̀yọ́, wọn ò ní fi iṣẹ́ bàbá àwọn jẹ́, iṣẹ́ ara wọn ló fi jẹ́ lọ́hùn. N ti ń ṣẹlẹ̀ gan-an. Kàkà kó sọ pé bàbá mi ló rán mi wá o, wọ́n ní wá sojú àwọn o, wọ́n á láwọn làwọn wá sojú gbogbo ìlú àwọn. Irú èèyàn tó lọ́wọ́ bá ṣe wọ́n nù. N tó jẹ́ kí gbogbo ẹ̀ mú láyà àwọn kankan nù. Oh my goodness. I left the place and went home, wrote a strongly worded letter to General Jeremiah Hussaini and copied the late General Abacha. Abacha invited me and I told him that government is a continuum. He reasoned with me and corrected that the Alake and the Awujale never fought their own cause, but I fought mine. Ngbà tí Aláàfin àná wá lòun jíjà tóun ń bo lọ́jàdé kí làbá yọrí sí ẹ̀. Elúkélú kan kì í tọ́ ni, okùnkókùn kan ìtókùn àgbàlẹ́. Kàn ní ibù, kàn lóòró. Láíláí kò ní ṣẹlẹ̀, Aláàfin kan ò ní tóbi jọ ní lọ. Bó ti wà láyé tí kọ́ sínú, ó ń bẹ ní ìsìn bí ó sì ṣe wà títí ayé àìnípẹ̀kùnù. The earlier the better. Tẹ́ bá pa àwọn ọmọ yín, àwọn ajá yín tí ń gbó káàkiri lórí social media yìí pé kí wọ́n kàn jára sinmi. The more they expose you. So, when they asked us for a meeting in Abuja, they asked us to bring our aides for hotel accommodation. The emirs will bring about 8 and they put them in suits while they reserve 2 rooms for